Àwọn ọ̀dọ́ lórí ẹ̀rọ ayélujára, pàápàá ẹ̀rọ ayélujára X tí wọ́n ń pè ní Twitter tẹ́lẹ̀, wọ́n mà ti gba orí ẹ̀rọ ayélujára ọmọ gbajúmọ̀ àgbà amòfin àti agbẹjọ́rò ilẹ̀ Yorùbá ni amòfin àgbà Afẹ́ Babalọ́lá, Senior Advocate of Nigeria (SAN). Wọ́n mà ti gba orí ẹ̀rọ ayélujára ọmọbìnrin ẹ̀ lọ, ìyún arábìnrin Bọ́láńlé Austin Peters. Wọ́n gba bẹ̀ lọ láti máa bá ọmọbìnrin náà sọ̀rọ̀ pé kó lọ bẹ́ bàbá ẹ̀, kó sì lọ bá a sọ̀rọ̀ pé kó fi gbajúmọ̀ agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní amòfin Délé Rótìmí tó gbé sílẹ̀ kúrò ní àhámọ́ àwọn ọlọ́pàá, kó sì yéé lo ọwọ́ agbára lé lórí mọ́. Bí ẹ kò bá gbàgbé, ní ọ̀sẹ̀ tá a wà yìí, ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ Tuesday, ó ní àwọn ọlọ́pàá ni wọ́n máa gbé Délé Rótìmí ní ìpínlẹ̀ Èkó, tó sì gbé dùgbàdùgbà tó gbé lọ sí ìlú Adó Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì lórí ẹ̀sùn tí wọ́n fi kà pé Afẹ́ Babalọ́lá kọ lẹ́tà ìfinisùn sáwọn èèyàn petition wípé ó bà òun lórúkọ jẹ́ nínú ìwé kan tí ó kọ, èyí tí ó pè ní ìwé kan tó kọ tó pè ní Nigeria Criminal Justice System, níbi tó ti fẹ̀sùn kan Afẹ́ Babalọ́lá pé ó wà nínú àwọn alágbára tó máa ń fáwọn adájọ́ ní àbẹ̀tẹ́lẹ̀ láti dájọ́ tí kò sí òótọ́ níbẹ̀, àti láti dojú ẹjọ́ rú, kán gbé ẹ̀bi fún aláre, kán sì gbé àre fún ẹlẹ́bi. Ọ̀rọ̀ yìí ni wọ́n máa gbé Délé Fárótìmí sí, tó fariwo jákèjádò Nàìjíríà, tó sì jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ táwọn ọlọ́pàá gbé Délé Rótìmí ni wọ́n ti fojú ẹ̀ bá ilé ẹjọ́, tí onídàájọ́ tó sì nìkan fi sọ́gbà ẹ̀wọ̀n láì fún ní bẹ́ẹ̀lì di ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tó ń bọ̀, tí í ṣe ọjọ́ 10 oṣù kejìlá, tí wọn yóò ṣèdájọ́ bóyá wọn yóò fún ní bẹ́ẹ̀lì tàbí bẹ́ẹ̀ kọ́. Ṣá o, níṣe ni ọ̀dọ́mọkùnrin kan lórí ẹ̀rọ ayélujára tó ń jẹ́ Ọmọ́táyọ̀ Williams ni ló máa lọ ṣe àfihàn ẹ̀rọ ayélujára ọmọ Afẹ́ Babalọ́lá ní Bọ́láńlé Austin Peters, tó sì ní kí àwọn èèyàn kan gba abẹ́ orí ẹ̀rọ ayélujára ẹ̀ lọ, kán lọ́ọ́ máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí i pé kó bá bàbá ẹ̀ sọ̀rọ̀ o, pé kó fi Délé Rótìmí kó fi sílẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn èèyàn sì ń gba abẹ́ ọ̀rọ̀ Bọ́láńlé Austin Peters tí ò mọ nǹkan kan lọ, tọ́bẹ̀ sì ń lọ máa kọ oríṣiríṣi ọ̀rọ̀ àbùkù sí pé kó fi bá bàbá ẹ̀ sọ̀rọ̀ o, pé kó fi Délé Rótìmí sílẹ̀, tó sì jẹ́ pé ọ̀rọ̀ náà ó ti pọ̀ jù tí wọ́n fi ránṣẹ́ sí Bọ́láńlé Austin Peters, ọmọ amòfin Afẹ́ Babalọ́lá. Ṣá o, ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀, ìyẹn ẹgbẹ́ Afẹ́nifẹ́re Ègò tí olóyè Ayọ̀ Adébánjọ náà ti fi àtẹ̀jáde síta, tí wọ́n sì ń gba Afẹ́ Babalọ́lá nímọ̀ràn pé kó fi Délé Rótìmí kó fi sílẹ̀ o. Nínú àtẹ̀jáde tó fi síta nípasẹ̀ igbákejì adarí ẹgbẹ́ náà, ìyẹn Ọba Ọláìtàn Ọládìípọ̀ àti Prince Justice Fálóyè tó jẹ́ akọ̀wé ìpolongo ẹgbẹ́ náà, ìlànà sì jẹ́ kó di mọ̀ pé ó máa dára, ó sì máa wuyì kí Afẹ́ Babalọ́lá kó tètè lọ fi Délé Rótìmí sílẹ̀, nítorí pé nǹkan tó ṣẹlẹ̀ náà kì í ṣe ọ̀rọ̀ ọ̀daràn, kì í ṣe ọ̀rọ̀ ọ̀ràn, nǹkan tí wọ́n lè yanjú láàrin ara wọn ni.